A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ tó ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ orí omi National Island Waterways Authority (NIWA) sọ wípé ìwádìí wọn ṣe àfihàn wípé àpọ̀jù èrò àti atẹ́gùn òjò ni ó jẹ́ kókó ohun tí ó fa àjálù ìjàmbá ọkọ̀ ojú omi tí ó mú ẹ̀mí èèyàn 184 bọ́ sọnù ní ọ̀sẹ̀ tí ó kọjá ní agbègbè Patigi, ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ọkọ̀ náà kò ní agbára àti rìn láàrin agbami nítorí ooru ọ̀gànjọ́ ló rìnrìn àjò. Adarí àjọ NIWA, Dókítà George Moghalu ló sọ ọ̀rọ̀ wọ̀nyí fún akọ̀ròyìn lálẹ́ ọjọ́ Àbámẹ́ta ní kété tí ó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ náà níbi tí ó ti kẹ́dùn pẹ̀lú àwọn ẹbí tí wọ́n pàdánù èèyàn wọn tí ó sì ṣe ìkìlọ̀ fún àwọn awakọ̀ ojú omi kí wọ́n yéé rìnrìn òru. Ó fi kún un wípé ikọ̀ àjọ náà yóò ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ náà láàárín ọ̀sẹ̀ yìí láti wá ṣe ìwádìí ipa tí ìṣẹ̀lẹ̀ náà lè ní lágbègbè. Lẹ́yìn èyí ni àjọ náà yóò pèsè ohun èlò fún ìlú náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Wọn kò tíì ṣe àwárí ìyá kan pẹ̀lú ọmọ ọwọ́ rẹ̀ àti àwọn 6 mìíràn níbi tí a ti rí ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Umar lẹ́yìn tí òjò àrọ̀ọ̀rọ̀dá gbé wọn lọ ní agbègbè Agége, ìlú Èkó. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àpọ̀jù òjò tó wáyé ní Ọjọ́bọ̀ ṣe ẹ̀kún odò Canal tí ó wà ní agbègbè Abattoir ní èyí tí ó jẹ́ kí ó ṣe déédéé afárá. Èyí mú kí ó ṣòro fún àwọn awakọ̀ àti olùgbé agbègbè náà láti kọjá. A rí i gbọ́ wípé orí kó awakọ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta yọ nígbà tí ẹ̀kún omi gbé kẹ̀kẹ́ wọ inú odò Canal. Ọ̀gbẹ́ni kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Wàsíù sọ wípé ìyá kan tí ó pọn ọmọ tasẹ̀ àgẹ̀rẹ̀ tí ó sì kó wọ inú odò ńlá Canal. Ìgbìyànjú Umar láti dóòlà ẹ̀mí ìyá àti ọmọ ni ó mú un bẹ́ sínú odò náà tí odò sì gbé gbogbo wọn lọ. Bámidélé tí í ṣe olùgbé agbègbè náà jẹ́rìí wípé kẹ̀kẹ́ méjì ni ẹ̀kún omi náà gbé lọ nígbà tí orí kó awakọ̀ kan yọ tí ẹ̀kún omi sì gbé awakọ̀ kejì pẹ̀lú àwọn èrò inú rẹ̀ lọ. Ó ní ó ṣòro láti mọ ohunkóhun nípa àwọn tí omi gbé lọ wọ̀nyí àyàfi agbègbè Aboru àti Ìtẹ̀lẹ̀ ní ìlú Ayétòrò, ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti lè mọ àtúbọ̀tán àwọn wọ̀nyí. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò, ọ̀gá ọlọ́pàá ẹkùn ti Agége Ọlátúnjí Ọládìméjì sọ wípé òun ti darí àwọn òṣìṣẹ́ wọn sí ibi ìṣẹ̀lẹ̀ náà fún ìwádìí. Àwọn kò lè ṣe àkọọ́lẹ̀ nítorí ẹnikẹ́ni kò ṣe àfisùn wípé òun ń wá èèyàn òun kankan. Bákan náà ni agbẹnusọ fún iléeṣẹ́ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA, Nosa Okunbo, sọ wípé kò tíì sí àkọọ́lẹ̀ kankan lórí ìṣẹ̀lẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ agbègbè ìpínlẹ̀ Èkó, Kúnlé Adéṣínà, sọ wípé àtúnṣe ń lọ lọ́wọ́ lórí odò ńlá Canal. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Síwájú ìpàdé tí yóò wáyé lónìí láàárín àjọ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀, àjọ òṣìṣẹ́ ní ìjọba àpapọ̀ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ràbàràbà tí àyọkúrò ẹ̀kúnwó epo dá sílẹ̀. Àjọ òṣìṣẹ́ lérí wípé àwọn kò ní bẹ́sùbẹ̀gbà láti pe àwọn òṣìṣẹ́ fún ìyanṣẹ́lódì nítorí àwọn kan gbé ìyanṣẹ́lódì sẹ́gbẹ̀ẹ́ kan ni àwọn kò fagi lé e. Wọ́n ní ọ̀wọ́ngógó epo ti mú ìnira bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí nìyí tí ìjọba ṣe gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kíákíá tí yóò mú ìrọ̀rùn wá nípa ṣíṣe àlékún owó oṣù láti Náírà 30,000 sí Náírà 1,80,000 sí 150,000 Naira. Ìjọba àpapọ̀ àti àjọ òṣìṣẹ́ ní ìpàdé ní ọjọ́ 5 oṣù yìí níbi tí wọ́n ti fẹnukò wípé àwọn yóò ní àtúnsọ àti àsọyanjú ọ̀rọ̀ mìíràn ní ọjọ́ 19 oṣù yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àǹfààní ti wà fún àwọn alápò ìkówó sí ilẹ̀ òkèèrè
tí a mọ̀ sí domiciliary account láti ṣe ìfowóránṣẹ́ tí iye rẹ̀ tó $10,000 nínú àpò ìkówósí wọn lójúmọ́. Ṣùgbọ́n ilé ìfowópamọ́ ní láti jábọ̀ fún báǹkì àgbà CBN ìdí fún irúfẹ́ ìfowópamọ́ bẹ́ẹ̀. Níbi ìpàdé ìgbìmọ̀ àjọ òṣìṣẹ́ báǹkì ní ọjọ́ Ẹtì tí ó kọjá ní ìgbésẹ̀ CBN yìí ti wáyé. Nínú àtẹ̀jáde adarí ìròyìn fún iléeṣẹ́ CBN, Dókítà Isa Abdulmumin ní àfihàn yìí ti jáde. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé òfin yìí wáyé láti lè ṣe ìgbélárugẹ òtítọ́ inú nínú pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè, ìgbẹ́kẹ̀lé láti ọ̀dọ̀ oníbàárà àti ìlọdéédé lọ́jà okòòwò pàṣípààrọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìmọ̀ràn ti wá wípé kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa gbáradì nítorí iléeṣẹ́ panápaná ti ń gbèrò láti ṣe ẹ̀kúnwó owó iná bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún yìí. Ẹ̀kúnwó yìí ni a gbọ́ wípé yóò lọ sókè pẹ̀lú 40 nínú ìdá ọgọ́rùn-ún 40% increment. Ìgbésẹ̀ tí ó ṣeé ṣe kí ó fòpin sí ìrànwọ́ ẹ̀kúnwó iná káàkiri orílẹ̀-èdè. Pẹ̀lú ìrànwọ́ ẹ̀kúnwó iná tí iye rẹ̀ tó $50 bílíọ̀nù, àlékún owó iná tí yóò bẹ̀rẹ̀ ní oṣù keje ni wọ́n ní ó ṣeé ṣe kí ó jẹ́ ìpèníjà mìíràn fún Ààrẹ Bọ́lá Tinubu nínú àgbéyẹ̀wò okòòwò tí ó gùnlé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Pẹ̀lú ìdojúkọ tí ó kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí àyọkúrò ìrànwọ́ epo, àwọn ọ̀jọ̀gbọ́n ní ìhà ti okòòwò àti ìpèsè ohun agbára ti ṣe àpẹẹrẹ àǹfààní ọlọ́jọ́ pípẹ́ tí òfin yìí yóò mú bá ará ìlú. Níbi ìjíròrò àwọn àjọ ilé ìfowópamọ́ Chartered Institute of Bankers of Nigeria (CIBN) tí wọ́n pe àkọlé rẹ̀ ní àyọkúrò ìrànwọ́ epo, àǹfààní fún olókoòwò àti ìgbésẹ̀ tí ó kàn, ni wọ́n ti sọ wípé fún ìgbà díẹ̀ ni ìrora yìí kí wọ́n wò ó láti igun àǹfààní ọlọ́jọ́ pípẹ́. Wọ́n ní àyọkúrò ìrànwọ́ yìí yóò pèsè àǹfààní láti ṣe àgbéyẹ̀wò okòòwò mìíràn lórí ọrọ̀ ajé. Olórí ẹ̀ka ìṣúná owó fún iléèwé gíga Ifásitì ìlú Ìbàdàn, akàwégboyè Adéọlá Adéníkíjù sọ wípé orílẹ̀-èdè ti wà nínú ìrújú ẹ̀kúnwó ní èyí tí ó mú ìjákulẹ̀ bá ọrọ̀ ajé ilẹ̀ wa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òǹkọrin David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido ti sọ bí iṣẹ́ rẹ̀ ṣe ní ìfàsẹ́yìn ní ọdún 2016 lẹ́yìn tí ó ní ìbọwọ́lù pẹ̀lú iléeṣẹ́ olórin Sony ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ṣe àfihàn yìí lórí ètò ayélujára tí wọ́n pe àkọlé rẹ̀ ní Drink Champs Podcast ní ọjọ́ Àbámẹ́ta. Davido ní ìpele yìí kìí ṣe àjòjì sí àwọn olórin. Èyí jẹ́ ìpele tí èèyàn ti gòkè àgbà, ṣùgbọ́n lójijì tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí í dojú dé, ó ní ó burú jáì. Ìdí nìyí tí òun ṣe padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo rẹ̀ sì yí padà sí rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.